ṣàmọ́dún òwe Ọlábísí òjò ṣàmọ́dún ẹlẹ́mi ò màmá gbẹ̀mí o ìwọ náà níyàn kú o Ọlábísí ò màmá níyàn kú o mo lọ́jọ́ ṣàmọ́dún happy birthday to you o Abdulrahman Ọlábísí òkú ọdún o ẹni ọlá ló ní máa kí ẹni gbẹ̀jẹ̀gbẹ̀jẹ̀ ó pé ire gbogbo tó ní orí rẹ̀ àfiré ní o. Tìrẹ gángan o happy birthday to you o Abdulrahman Ọlábísí ọmọ àpò ògìdá tí ń ṣọjọ́ bí lónìí nílò Ọlábísí kádùn ọdọọdún ní ìsapẹ̀rù ọdọọdún lẹ́rù àwọ̀ tó bá tún di láàmọ́dún kárí ẹ̀ nínú owó ayọ̀ ìkúbalẹ̀ ọ̀rọ̀ ẹni ọlá ló pè mí o. Olùyọ̀lé ọlágbèké ọlọ́dàkùn wá bá ń káfẹ́ sọ́nà mi ó pé bó bá wọ olúgbọ́n kó jíire lò pólé o bó bá wà rẹ̀ ṣàkójíire o lò pólé bálábísí tèmi bá ṣe ti di ìrabùṣe ti bùṣe o ó pé ń bọ̀ délé àwọn bàbá tó bí ọlọ́mọ ó yá ilé tí yá o Ọlábísí jẹ́ ń bọ̀ délé àwọn bàbá tó bí ọlọ́mọ yọ nílé o. Níṣe láwọn bàbá tó bí ọlọ́mọ ó yá máa gbóhùn ẹnu mi Ọ̀yọ́ ló lọ́ba òwe o Ọ̀yọ́ ló lọ́ba o àfihàn tàdá o Ọ̀yọ́ ló lọ́ba Ọ̀yọ́ ló lọ́ba òwe o Ọ̀yọ́ ló lọ́ba o àfihàn tàdá o Ọ̀yọ́ ló lọ́ba Ọ̀yọ́ Aláàfin ṣáníṣe láwọn bàbá tó bí ọlọ́mọ Ọ̀yọ́ Aláàfin bí ta ti ń pẹ́ kó lọ́wọ́ gbówó ta ti ń pẹ́ kí wọ́n fà ó sọ tọwọ́ rẹ̀ ẹlẹ̀ o ṣé kó lè bá àdìjà nílé àwọn bàbá rẹ̀ ní àgbékẹ́ mo gbé ṣé kó lè bá àdàpẹ́ ni ọba aládé ò lè rí oúnjẹ náà porí kì í lé àwọn bàbá rẹ̀ ìwọ lọmọ aládé ládé ládé o ẹ ò kọ́ adé nílé àwọn bàbá tó bí ọlọ́mọ adé àdìkú ládé Aláàfin ẹ̀yin lẹ́ni káyìn ká ṣọ́pa Ọ̀yọ́ lónìí ká gbẹ́sẹ̀ kó sì mọ yẹ̀yàn kó sì mọ yẹ̀yàn kó sì mọ yẹ̀yàn ó yá máa gbóhùn ẹnu mi ajíṣe bí Ọ̀yọ́ láàrin o Ọ̀yọ́ òkú níṣe bí bàbá ẹnìkan ọ̀kan kí ní sí lọ́mọ erí fífọ́ láyà gíbẹ̀ ṣáníṣe láwọn bàbá rẹ̀ àjídèwé ṣáni tẹ́kù ẹ̀ líle o ṣóhun ṣáni ti ìgbín Ọlábísí kò gbókò tán kí wọ́n má fọdún eléyìí ṣàṣemà níkún owó níkún ọlá níkún àìkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ tó bá pé ta ló ń kọrin ewì ṣe létí o máa gbé mi là gbẹ́kẹ̀ ọlá ọmọ ajílẹ̀lá ẹ̀ṣọ́ ọmọ ajífọ́jọ́ gbogbo dára bí ègbìn máa gbé mi là gbẹ́kẹ̀ ọlá ìkòyí ẹ̀ṣọ́ ní mi ẹ̀rù fìsànfìsàn